bí wọ́n là mọ kókó ayé mi o. Olúwa mọ̀ mí bó ṣe fẹ́. Bí o bá mọ̀ mí, máa rí bó ṣe fẹ́. Bí o bá mọ̀ mí, ayé mi á dùn wò. Ṣé bí wọ́n là mọ kókó ayé mi o. Olúwa mọ̀ mí bó ṣe fẹ́. Mo kí wa kú ìsinmi lónìí ẹ̀yin ènìyàn Ọlọ́run. Olúwa nínú àánú rẹ̀ yóò fún ọkàn wa ní ìsinmi. Olúwa yóò fi wá lọ́kàn balẹ̀. Olúwa yóò fún wa ní àlàáfíà nínú ìrìn àjò wa láyé. Lórúkọ Jésù a ó rìn àrìnyè, a ò ní fi ara pa. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church Lagos. Mo ń sọ àsọtẹ́lẹ̀ yìí sínú ayé rẹ lónìí wípé ire àti àánú yóò máa tọ̀ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo, pé ẹwà Olúwa Ọlọ́run yóò farahàn nínú ayé rẹ. Olúwa yóò sì fi ìdí iṣẹ́ ọwọ́ rẹ múlẹ̀ láti òní lọ. Olúwa yóò ṣe ohun tí ń ṣe tiẹ̀ ní àṣepé. Láti òní lọ, Olúwa yóò tẹ ọkàn rẹ lọ́rùn ní ibi gbígbẹ. Ire ilé Ọlọ́run yóò tẹ ọ lọ́rùn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ láàyè, ìwọ ò ní ṣe aláìní ohun tí ó dára. Mo gbàdúrà fún ọ lónìí wípé oore ọ̀fẹ́ Kristi yóò tó fún ọ nínú gbogbo ìdáwọ́lé rẹ. Ayọ̀ Ọlọ́run yóò sì jẹ́ agbára rẹ ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà lónìí láòrí nínú ìwé Jeremáyà orí ìkejìléníogún ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà. Jeremáyà orí kejìléníogún ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà. Ọ̀rọ̀ tí ó tọ̀ Jeremáyà wá láti ọ̀dọ̀ Olúwa wípé, dìde, sọ̀kalẹ̀ lọ sí ilé amọ̀kòkò, níbẹ̀ ni èmi ó mú ọ gbọ́ ọ̀rọ̀ mi. Mo sì sọ̀kalẹ̀ lọ sí ilé amọ̀kòkò. Sáwò ó mọ iṣẹ́ kan lórí kẹ̀kẹ́ àti ohun èlò tí ó fi amọ̀ mọ́, sì bàjẹ́ lọ́wọ́ amọ̀kòkò náà. Nígbà náà ni ó sì mọ ohun èlò mìíràn bí ó ti rí ní ojú amọ̀kòkò láti mọ̀. Ọ̀rọ̀ Olúwa sì tún tọ̀ mí wá wípé, ẹ̀yin ilé Ísírẹ́lì, èmi kò wá lè fi yín ṣe gẹ́gẹ́ bí amọ̀kòkò yìí ti ṣe, ni Olúwa wí. Sáàgbò gẹ́gẹ́ bí amọ̀ ní ọwọ́ amọ̀kòkò, bẹ́ẹ̀ ni ẹ̀yin wà ní ọwọ́ mi, ilé Ísírẹ́lì. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, mẹ́ta lọ́kan àdúrà rẹ lónìí, nítorí pé ìwọ ni Ọlọ́run. A gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ ìwà láàyè ní orúkọ Jésù. Olúwa gba ọpẹ́ wa. Ní àkókò yìí à ń lọ láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Ẹ̀mí Mímọ́, ó yá wá bá wa sọ̀rọ̀. Òye ọ̀rọ̀ rẹ Olúwa fi yé wa. Jẹ́ kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ kó tàn sínú ọkàn wa. Oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà Olúwa fi fún wa. Gbogbo etí tí ó gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, ẹ ó yè, ẹ ó sì di alábùkún fún. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ Ọlọ́run tí a kíyèsí lónìí ó ní amọ̀kòkò àti amọ̀. Amọ̀kòkò àti amọ̀. Ìwé wòlíì orí ìkẹrìnléní-ọgọ́ta ẹsẹ̀ ìkẹjọ ni ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa amọ̀kòkò àti amọ̀. Ó wípé ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni amọ̀, ìwọ sì ni ọmọ.
gbogbo wa sì lè iṣẹ́ ọwọ́ rẹ̀. Àwọn ohun èlò Ọlọ́run fún ẹ̀kọ́ tí ó jẹ́ àfiwé ẹlẹ́lọ́ọ̀ àti àfiwé gbọọrọ ni a rí nínú ìwé wòlíì Jeremáyà. Àwọn náà nìwọ̀nyí o. Ọ̀pá igi almandi nínú Jeremáyà orí 1 ẹsẹ̀ 11. Ìkòkò orí iná nínú ìwé Jeremáyà orí 1 ẹsẹ̀ 13. Àmùrè aṣọ ọ̀gbọ̀ nínú ìwé Jeremáyà orí 13 ẹsẹ̀ 1 sí 11. Amọ̀kòkò àti amọ̀ ìwé Jeremáyà orí 18 ẹsẹ̀ 1 dé 17. Ẹ̀kọ́ tí a kíyèsí lónìí. Ìgò amọ̀ tó fọ́ ó tún jẹ́ ọ̀kan nínú àwọn àfiwé ẹlẹ́lọ́ àti àfiwé gbọọrọ tó jẹ́ ohun èlò ìkẹ́kọ̀ọ́ tí Ọlọ́run fi sí Jeremáyà lẹ́nu. Àpẹẹrẹ èso igi ọ̀pọ̀tọ́ méjì. Àpẹẹrẹ èso ọ̀pọ̀tọ́ méjì nínú ìwé Jeremáyà orí 14 ó wà níbẹ̀. A rí àjàgà ọrùn nínú ìwé Jeremáyà orí 17 ẹsẹ̀ 1 sí 11. Òkúta ńlá tún jẹ́ ọ̀kan nínú àwọn àpẹẹrẹ èyí tí Ọlọ́run fi fún Jeremáyà láti fi kọ́ àwọn ọmọdé Ísírẹ́lì. Èyí tí ó parí rẹ̀ ó ní ìwé tí ó sọnù sínú odò. Ìwé tí ó sọnù sínú odò ó wà nínú ìwé Jeremáyà orí 51 ẹsẹ̀ 61 síwájú sí i. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà lónìí, Ọlọ́run ni bàbá wa, ẹni tí ó ń ṣe ìtọ́jú wa, tí ó sì ń bìkítà fún wa lójoojúmọ́. Kò fẹ́ kí àwa iṣẹ́ ọwọ́ rẹ̀ kí a díbàjẹ́, kò fẹ́ kí àwa iṣẹ́ ọwọ́ rẹ̀ kó sọnù. Bẹ́ẹ̀ ni kò fẹ́ kí àwa tí a jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ kó di ìgbàgbé. Ọ̀rọ̀ Ọlọ́run tí a kà nínú ìwé Jeremáyà orí 18 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6 ó fi àpẹẹrẹ tí ó ga jùlọ hàn wá nípa bí Ọlọ́run ṣe ṣẹ̀dá wa, tí ó sì ń ṣe àmójútó wa, tí ó sì ń rà wá padà, tí ó sì ń sọ wá di ọ̀tun, tí ó sì sọ wá di ààyè, ó ń sọ wá di mímọ́ nípa agbára rẹ̀. Àwọn ìbéèrè wọ̀nyí la ó kíyèsí lónìí nínú ọ̀rọ̀ ìwàásù yìí. Àwọn ìbéèrè wọ̀nyí yóò sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa nígbà tí à ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ìbéèrè àkọ́kọ́ ó ní ta ni amọ̀kòkò? Ta ni amọ̀kòkò? Irú agbára wo ni amọ̀kòkò ní lórí amọ̀? Irú agbára wo ni amọ̀kòkò ní lórí amọ̀? Ṣé amọ̀kòkò ó kàn mọ̀ nǹkan tó wù ni láì ronú, láì ní èròǹgbà tàbí àwọn ète kan rárá? Ó kàn mọ amọ̀ bí ó ti wù ú. Ta ni amọ̀? Irú àbùdá wo ni amọ̀ ní? Ṣé amọ̀ tiẹ̀ níye lórí tàbí kò níye lórí? Àti kí ni àwọn ẹ̀kọ́ tí a lè kọ́ àti àwọn ẹ̀kọ́ tí a lè rí dìmú nípa ìwàásù amọ̀ àti amọ̀kòkò? Ògo ni fún Olúwa ní òkè ọ̀run. Láti dáhùn àwọn ìbéèrè wọ̀nyí, Ọlọ́run ni amọ̀kòkò. A ò kàn dédé dá wa síbí, a ò kàn dédé bá ara wa níbí, a ò ṣàdédé bá ara wa nínú ayé. Kì í ṣe nípa àṣìṣe tàbí nípa ìjàmbá la fi bára wa níbi tá a wà yìí. Ọlọ́run ni bàbá wa tí ó mọ̀ wá, tí ó ṣẹ̀dá wa sínú ayé, tí ó sì ṣe ìtọ́jú wa, tí ó sì ń pèsè ohun rere gbogbo fún wa, èyí tí ó dára fún ayé wa. Amọ̀ kò ní agbára lórí ara rẹ̀ bó ti wù kó rí. Ọlọ́run ni alágbára tó ní agbára lórí amọ̀ tí ó wà lọ́wọ́ rẹ̀. Ó lè mọ̀ bí ó bá ti wù ú, ó lè mọ̀ bí ó bá ti fẹ́. Olúwa ní agbára lórí ìṣẹ̀dá láti ṣe bó bá ti wù ú, láti tún ṣe àti láti tún ọmọ. Ké hallelujah. Ará mi olùfẹ́, nígbà tí a wo amọ̀ àti amọ̀kòkò,
a mọ̀ wípé Ọlọ́run ló ní agbára lórí ohun gbogbo, ó sì ní agbára lórí amọ̀ tí ó wà ní ọwọ́ rẹ̀. Nǹkan tó wà nípa ti amọ̀ ni pé kó yọ̀ǹda ara rẹ̀, kó jọ̀wọ́ ara rẹ̀, kó yọ̀ǹda ayé rẹ̀ pátápátá fún amọ̀kòkò láti mọ́ bí o bá ti fẹ́, láti mọ́, láti wúlò fún ògo orúkọ rẹ̀. Nígbà tí a sọ nípa amọ̀kòkò àti amọ̀ lónìí, ǹjẹ́ amọ̀kòkò kà ń mú amọ̀, ó kàn ń ṣe bó bá ti wù ú, àbò ń ṣe bó bá ti fẹ́? Rárá, Ọlọ́run amọ̀kòkò, ẹni tí ó ní èròǹgbà rere fún ayé wa, ẹni tó ní ètò rere fún ayé wa, òun ni ó mọ wá ní àwòrán ara rẹ̀, òun ló dá wa ní àwòrán ara rẹ̀, ó sì dá wa láti jẹ́ iṣẹ́ rere ní ọwọ́ rẹ̀. Nínú ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 10, a rí níbẹ̀ wípé Ọlọ́run dá wa fún iṣẹ́ rere gbogbo, Ọlọ́run dá wa fún iṣẹ́ rere gbogbo. Nínú ìwé Fílípì orí 1 ẹsẹ̀ 6, a rí níbẹ̀ pé Ọlọ́run ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú ayé wa yóò ṣe àṣepé rẹ̀ títí di ìfarahàn Jésù Kristi. Ké hallelujah! Ọlọ́run amọ̀kòkò yìí ó mú sùúrù fún wa, ó mú sùúrù láti mọ̀ wá gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, nígbà tí ó mọ̀ wá láti níye lórí, láti dára, láti dánwò, láti jẹ́ ohun èlò rere ní ọwọ́ rẹ̀. Mo fẹ́ sọ fún wa pé Ọlọ́run lè lo àwọn ọwọ́ mìíràn èyí tó ti pèsè sílẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀, gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀, láti tún ayé wa ṣe, láti tún ayé wa mọ́, láti wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ rẹ̀. Àwọn irú ọwọ́ bẹ́ẹ̀ ó ní ọwọ́ àwọn òbí wa, àwọn bàbá àti ìyá wa, tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ilé, tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n ń kọ́ wa ní ìwà ọmọlúàbí. Àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa ní ilé ìwé pẹ̀lú, àwọn náà ń tún ayé wa mọ́ láti lè mú kí ìpinnu àti èròǹgbà Ọlọ́run fún ayé wa kó ṣẹ. Àwọn olùṣọ́ àgùntàn nínú ìjọ, àwọn olùkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ, àwọn náà Ọlọ́run gba ọwọ́ wọn ṣiṣẹ́ láti mọ̀ wá gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni a rí nínú ẹbí lónìí wípé Ọlọ́run lo ìdílé láti mọ àwọn ọmọ, láti mọ ọkọ, láti mọ aya, láti rí gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ kí ó rí. Bákan náà ni a lè rí wípé Ọlọ́run lè lo àwọn onígbàgbọ́ mìíràn tí a jọ jẹ́ akẹgbẹ́ tàbí àwọn tó jù wá lọ láti mọ̀ wá gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run níwọ̀n ìgbà tí Ọlọ́run lọ́wọ́ sí i. Ké hallelujah! Ta ni amọ̀? Nígbà tí a ń sọ nípa amọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà nínú ìwé Jeremáyà orí 18, amọ̀ tí a kíyèsí ní ààyè ní ilé Ísírẹ́lì, ní ilé Júdà. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ nípa ti gbogbo èèyàn lónìí, àwa ènìyàn, èmi tí mò ń sọ̀rọ̀ yìí àti ẹ̀yin olùgbọ́ mi, ó ní amọ̀ èyí tí amọ̀kòkò mọ fún ògo orúkọ rẹ̀. Àbùdá tí amọ̀ ní ó ní pé amọ̀ ò lè mọ ara rẹ̀, amọ̀ ò ní agbára lórí ara rẹ̀, amọ̀ ò lè ṣe kankan fún ara rẹ̀ àfi bí Ọlọ́run bá mọ̀ ọ́ lọ́nà tí ó wù ú, lọ́nà tí ó dára fún ògo rẹ̀. Béèrè mìíràn nìyí o, ǹjẹ́ amọ̀ tilẹ̀ níye lórí? Ǹjẹ́ amọ̀ ó tilẹ̀ níye lórí? Tí a bá sọ nípa amọ̀, à ń sọ nípa amọ̀ lásán, kò níye lórí, kò níye lórí. Ṣùgbọ́n Ọlọ́run amọ̀kòkò, ẹni tó mú amọ̀ tó fi sínú kẹ̀kẹ́, tó sì fi omi tó fi pò ó papọ̀, tó sì mọ́ ní ohun èlò, òun ló jẹ́ kí amọ̀ kò níye lórí. Nígbà tí Ọlọ́run ṣẹ̀dá wa, ó mú wa jáde nínú erùpẹ̀, ó mọ wá ní àwòrán ara rẹ̀, ó mí èémí iyè sí ó mú wa, a sì di alààyè ọkàn. Eléyìí ló jẹ́ kí a níye lórí. Níwọ̀n ìgbà tí a níye lórí, kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ rọ́ ẹ̀dá alààyè kan sẹ́yìn níwọ̀n ìgbà tí Ọlọ́run ti mọ̀ wá gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ará mi olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ ìwàásù yìí lónìí, àwọn ẹ̀kọ́ wo la lè rí dìmú? Àwọn ipa wo ni ẹ̀kọ́ yìí ní nínú ayé wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi lónìí? Ohun àkọ́kọ́ tí a kíyèsí gẹ́gẹ́ bí ipa tí ẹ̀kọ́ yìí nínú ayé wa
gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ó ní pé ọwọ́ Ọlọ́run ló mọ̀ wá, ọwọ́ Ọlọ́run ló mọ ayé wa, ọwọ́ Ọlọ́run ló dá wa, ọwọ́ Ọlọ́run yìí ó sì wà ní ara wa. A lè máa la ìpọ́njú kọjá, a lè máa la ìdààmú kọjá, a lè máa la wàhálà kọjá, a lè wà nínú ìṣòro kan, ṣùgbọ́n a gbọ́dọ̀ rí ọwọ́ Ọlọ́run nínú rẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 22. Ó ní ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún ire fún àwọn tó fi Ọlọ́run àti fún àwọn tí a ti pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Ẹ̀kọ́ mìíràn tí a lè kíyèsí gẹ́gẹ́ bí ipa rere tí a mọ̀ àti amọ̀kòkò tí ó ń ṣe nínú ayé wa ó ní pé ọwọ́ Ọlọ́run tún ayé wa mọ̀, ọwọ́ Ọlọ́run tún ayé wa ṣe. Kò sí ẹni tí Ọlọ́run ò lè tún ayé rẹ̀ ṣe, kò sí ẹni tí Ọlọ́run ò lè tún ayé rẹ̀ mọ́. Àìsí ẹni tí a lè kọ̀tì tàbí a lè pàtì tàbí a lè kọ̀ sílẹ̀ nígbà tí a bá tilẹ̀ dẹ́ṣẹ̀, tá a bá ṣe ohun búburú lòdì sí ìfẹ́ Ọlọ́run, tí a ní ìdálẹ́bi ọkàn èyí tí ó mú kí ìtìjú kó dé bá ayé wa. Nígbà tí a bá wá sọ́dọ̀ Ọlọ́run, a mọ̀ kókó ẹni tó mọ̀ wá, tí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tá a sì kọ̀ sílẹ̀, ó ṣetán láti dáríjì wa, ó ṣetán láti wẹ̀ wá mọ́. Nígbà tí a bá wá sí ibi ìbùwọ́n ẹ̀jẹ̀ níbi àgbélébù Kristi ní Káfárì, mo ń sọ fún ọ lónìí, tó o bá wá sí ọ̀dọ̀ Jésù fún ẹ̀ṣẹ̀ rẹ, fún ìwẹ̀nùmọ́, fún ìsọdimímọ́, fún ìyàsímímọ́, Ọlọ́run ṣetán láti tún ayé rẹ ṣe. Nígbà tí a kíyèsí amọ̀ lónìí, amọ̀ dé erùpẹ̀, ó ní erùpẹ̀ sáni ìwọ ó sì padà di erùpẹ̀. Erùpẹ̀ jẹ́ ibi tá a ti jáde wá, erùpẹ̀ la fi mọ ilé tí à ń gbé, erùpẹ̀ ni ayé yìí. Nínú ayé tá a bára wa, ayé erùpẹ̀ ni, ayé amọ̀ ni. Ará olùfẹ́, jẹ́ kó di mímọ̀ fún wa lónìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wípé Ọlọ́run lè tún orílẹ̀-èdè Nàìjíríà mọ́, Ọlọ́run lè tún orílẹ̀-èdè wa ṣe, Ọlọ́run lè tún àwùjọ wa ṣe, Ọlọ́run lè tún ìjọ rẹ̀ ṣe lónìí tí a bá fi ara wa jì fún. Tí orílẹ̀-èdè bá yí padà kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀, tí orílẹ̀-èdè bá yí padà kúrò nínú ìwà ìkà, tí orílẹ̀-èdè bá yí padà kúrò nínú ìtanijẹ, tí orílẹ̀-èdè bá yí padà kúrò nínú kíkó owó ará ìlú náà, nípa bẹ́ẹ̀ Ọlọ́run ṣetán láti tún orílẹ̀-èdè wa mọ́. Ohun tí Ọlọ́run retí lọ́dọ̀ wa lónìí ó ní ìrònúpìwàdà òtítọ́ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ká tọ̀ Ọlọ́run wa lórí eékún wa, ká sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run. Ọlọ́run ṣetán láti dáríjì wa, Ọlọ́run ṣetán láti ṣàánú fún wa. Gẹ́gẹ́ bí ìjọ, Ọlọ́run lè tún ìjọ rẹ̀ ṣe. Tí a bá wá sí orí eékún wa, tí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tá a sì yí padà sí Ọlọ́run, Ọlọ́run ṣetán láti dárí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. Ará olùgbọ́ ọ̀rọ̀ yìí, mo ń bi ọ́ léèrè, ǹjẹ́ o ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ? Bí ìwọ ò bá ti ṣe bẹ́ẹ̀, àǹfààní ńlá tún lélẹ̀ fún ọ lónìí o. Wá sọ́dọ̀ Jésù lónìí, ó ṣetán láti tún ayé rẹ ṣe, ó ṣe láti tún ayé rẹ mọ́. Gbàdúrà yìí papọ̀ pẹ̀lú mi pé Jésù Olúwa wá sínú ayé mi, kọ orúkọ mi sínú ìwé yìí, gbà mí là, fún mi lágbára láti máa bá ọ rìn títí ọjọ́ ayé mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa ni mo gbàdúrà, àmín. Jẹ́ kí á gbóhùn wa sókè láti gbàdúrà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Kí Olúwa wá gba àkóso ayé mi pátápátá. Olúwa wá la ayé mi kọjá, láìlẹ̀ ayé mi kọjá, torí pé ìwọ ni amọ̀kòkò. Olúwa tún ayé mi mọ̀ mí bí o bá ti fẹ́. Olúwa sọ mí di pípé, sọ mí di yíyẹ. Olúwa ṣe mí ní èlò fún ògo rẹ. Láti òní lọ, kí májẹ̀mú àti ìpinnu rẹ fún ayé mi kó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún gbogbo àwọn àyànfẹ́ tó ń gbọ́ mi lónìí, lórúkọ Jésù, Olúwa yóò tún ayé rẹ ṣe, Olúwa yóò tún ayé rẹ mọ́, Olúwa yóò tún orí rẹ ṣe, Olúwa yóò tún ilé rẹ ṣe, Olúwa yóò tún iṣẹ́ rẹ ṣe. Láti òní lọ, ìyípadà rere yóò dé bá ayé rẹ. Láti òní lọ, Olúwa nínú àánú rẹ yóò yà ọ́ sọ́tọ̀, yóò sì lò ọ́ fún ògo orúkọ mímọ́ rẹ̀. Bí Olúwa ti bẹ̀tẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, lórúkọ Jésù ti Násárẹ́tì, ọ̀yà wọnú ìbùkún lọ, kó o sì máa ṣe rere. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín.